Olóyè Aṣíwájú Bola Ahmed Tinubu ńkọ́ kí ló pa yín pọ̀ tíjà yín fi le tó bá wọn. èyí ṣe pé ìjà is a matter of policy. Ìjà kọyùn kí ló fẹ́ fàjẹmí àti bọ̀dá Lámídì kì í ṣèjà nìyẹn. It's a matter of bọ́lọ́run ṣe dá ẹnìkọ̀ọ̀kan wa. Bọ̀dá máa ń hùwà tó bá wù wọ́n, wọ́n á dẹ̀ get away with it. Ṣùgbọ́n tèmi bá hu kínkínní ẹ̀ màá bọ́ sókun. Ṣùgbọ́n mo dẹ̀ ti rí pé Ọlọ́run ò dá mi bẹ́ẹ̀, mo rọra jókòó láàyè ara mi. Àti kékeré ni bọ̀dá ti lé bọ́rọ́bọ́rọ́, ẹ̀ kò sí ní tó ṣe ni yóò lọ. Ó dẹ̀ ṣe gòkè àgbà, so bọ́lọ́run ṣe dá òun nìyẹn. Kí pé bọ́yá ìjàmbá o. Ohun tó kàn bínú sí mi sí nǹkan méjì ló bínú sí mi sí rí. Toró mi wá lè sọ, mi ní fẹ́ sọ̀rọ̀ tí ó dàbí ẹni pé à ń sọ ìsọkúsọ o. Wọ́n jù mí lọ dáadáa ṣùgbọ́n ó dàbí ẹni pé bọ́yá iye wọ́n fò or something. Wọ́n ní mo ju àwọn lọ́nsìn, so I wouldn't know what may be happening in that sector, and I don't want to know. It's not my business. Tí wọ́n bínú sí mi sí gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sí àbúrò ni pé wọ́n fi mí jẹ aṣíwájú Iragbiji. Wọ́n dẹ̀ bínú pé báwo lẹ ṣe máa fi Kọ́lá jẹ aṣíwájú Iragbiji. Inú ń bí àwọn náà, báwo lẹ ṣe máa fi Kọ́lá ṣaṣíwájú Iragbiji. Àwọn jùlọ lọ́jọ́ orí sítorí polówó lọ ni. Ní as at that time o, wọ́n bínú sí yẹn. Lẹ́yìn ìgbà tán tún dá ìdí ilẹ̀ tèmi bá PDP lọ, wọ́n bínú. Wọ́n ní mi ò bá wọn ṣe AD. Kódà iléèwé méjì náà nìkan lọ owó ń gbà náà. Ilé yín lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni. So èmi ò dẹ̀ jà nítorí ẹ̀. Mo ń wo bọ̀dá ọ̀run. Torí mo kéré sí wọn púpọ̀ ju kí máa bá wọn fa nǹkan lẹ́nu pọ́ náà wà papọ̀, mi ìsìnkú kó lè papọ̀. Ẹ pè wọ́n ní Lámídì lẹ́ẹ̀kan. Aṣíwájú Bola Ahmed Tinubu la mọ̀ wọ́n sí. Ahmed is Lámídì náà. Bóyá kò yẹ yín débẹ̀. Nígbà táwa kéré kò dá Lámídì là máa ń pè. Ẹjọ́ dàgbà ní ìlú Iragbiji. Ó dàgbà jù mí lọ o. Àwa máa ń pọlọ́mọgé fún ẹ lọ́jà alẹ́ ńgbà náà. Kódà ìkó kan tí ò wọlẹ̀ mọ́ lórí mi yìí, tẹ bá fọwọ́ kàn ó sì ń yí ródóródó. Àwọn náà fún mi lọ́jà alẹ́ ńjọ́ kan. Nígbà mo lọ pọ ọmọge wá tọmọge ò dáhùn. Nílùú òrùn. Ní Iragbiji. Gbẹ̀ẹ́n ó sì wà ń bẹ̀ dì sí. Bó làwọn ṣe wá dòrò Èkó. Bọ̀dá Lámídì kì í ṣe ilé náà gbà dẹ́kọ̀ Amẹ́ríkà náà wá gbà wá sékòó. Àbí Yorùbá mi yẹ yín. Àgbóyè. So wọ́n mọ èèyàn lílé Èkó, wọ́n sì gba Amẹ́ríkà wá sékòó. So bẹ́ẹ̀ tí wọ́n lọ́mọ Èkó làwọn ń sìn o. Mi ò dẹ̀ doubt yẹn torí mo lè mọ understand paternity wọn. Mo lè mọ wà very very good at the story of his paternity. Ó lè jẹ́ pé bóyá ìyá wọn ní Iragbiji, bóyá dádì wọn bóyá Èkó ní Abuké lọ, and I don't want to know. Yàtọ̀ sí ọ̀rọ̀ tiwọn, àkókò kan tí ọ̀rọ̀ tó ń rùn lórí yín gan lọ́sùn gbà ọ̀nà àkókò tí gómìnà ìjẹta àbíjẹrin lórí ti di nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn Balágúnso yẹn látàn láwọn fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì. Tẹ́yìn náà wá pé dandan láṣẹ ìgbìmọ̀kọ́ náà ò ṣe gómìnà. Àwọn nǹkan wo ló ṣẹlẹ̀ lákòókò tẹ́yìn sáfì ní dandan lá ẹ̀ jẹ́ gómìnà ni.
ṣe rí n tó ṣẹlẹ̀ ńgbà náà ni pé mo rely lórí àwọn alábòsí pàápàá jùlọ mo rely lórí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ nítorí pé kì í ṣèmi ni mo sọ pé mo fẹ́ ṣe gómìnà lọ́dún 2007. bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ ló pè mí Omilani sì ló rán sí mi Omilani olóyè yín ká Omilani. bẹ́ẹ̀ ni ó sì tún rán Amósù Ìbíkúnlé Amósù. bẹ́ẹ̀ ni pé kí n lọ múra ó pè mí ló kàn lọ́sùn kò sẹ́ni tí ó gbọ́rú ẹ̀ tí náà ò ní dùn torí mọ̀ pé ńgbà náà Oyinlọ́lá ò ṣe tí à ń gbà tá à ṣe third term ṣùgbọ́n mi takú ti third term lọ́rùn ó sì wà nù rìpọ́ọ̀tù Ibrahim Mantu pé àwọn ti dọ́sùn o ẹni táwọn rí tó support àwọn lọ́sùn ní Kola Ogunwale èmi believe pé bóyá ìyẹn ni bàbá di ẹrù lé lórí wọ́n fi ní ó yá kí wọ́n á ṣe gómìnà ẹni tí president bá dẹ̀ sọ pé yóò ṣe tó jọ bẹ́ẹ̀ èmi máa ń gbà pé bó ṣe rí ni oníyẹn sọ́hùn èmi ò mọ̀ pé tí mi ò gbọ́dọ̀ máa túwò wà lábẹ́ mo rántí dáadáa pé bàbá fún Omilani ní authority pé kó gbé mi lọ sọ́dọ̀ Àlí olóyè àmọ́dọ̀ Àlí. bẹ́ẹ̀ ni tí ó jẹ́ alága ẹgbẹ́ wa nígbà náà tí Omilani sì gbé mi ju mọ́tò ẹ̀ tó gbé mi lọ sọ́dọ̀ Àlí tí ó sì sọ fáàlì pé candidate bàbá ni fáàlì sì ní ó ti di ṣẹnu pé kí n lọ fọ́ọ̀mù ẹgbẹ́ lọ́sùn so that tí àwọn bá lé àwọn executive tó wà ń bẹ̀ lọ máa install àwọn executive tí ó ṣiṣẹ́ fún mi nígbà náà àbí Yorùbá mi ò máa yé yín so a kúrò bẹ́ẹ̀ ńgbà tí Omilani rí pé olóyè Àlí ó ti agree pẹ̀lú bàbá Ọbásanjọ́ bó ṣe fún mi ní deputy nù pé kí n jọ Kọ́lá n tá à ń ṣe yìí o òun ló fẹ́ nominate deputy governor mo sì ní ta ló fẹ́ ó sì dákọ máa tó ṣe minister of police kìíní ọ̀gbẹ́ni Jẹ̀lé Adéṣe. bẹ́ẹ̀ni ìyẹn dẹ̀ wálé ọ̀dọ̀ mi àjọṣe meeting mo rántí pé mo fún un ní nǹkan kan jọ náà pé kó lọ fi múra so pàtó dẹ̀ yá ní bàbá bá yí bírí ní àbá rí bá sọ̀rọ̀ mọ́ lọ́ọ́yá ló bá tún pè mí ó ní kí n wá òkú sí lọ villa ó ní Babangida ó ti lọ sí Wadata Plaza ó sì fi lẹ́tà alẹ́ pé òun ò dùn president mọ́ ilé tó dẹ̀ fi lẹ́tà alẹ́ kó wá bá àwọn ní villa pé ok òun ti fi lẹ́tà alẹ́ pé òun ò ṣe president mọ́ pé kí bàbá jọ kó fọmọ lọ́rùn lẹ̀ ní Ọ̀ṣun pé so kí n jẹ́ ká kú lórí ọ̀rọ̀ gómìnà kí n padà sí senate mo ní bàbá mo ní rọ bàbá mo ní ìyà ọ̀jẹ̀ méjèèjì òṣèlú mo sọ fún bàbá bẹ́ẹ̀ ń jọ́nà mo ní kí n ṣe ìyà ló lé méjèèjì òṣèlú mo lẹ́yìn mo wá ràn lọ tẹ́nà yín náà dẹ̀ ti rìn lọ mo ní bàbá ní 2003 tí mo fẹ́ wá sí senate àdìbò primary mo wọlé mo ní ẹsẹ̀ Afọlábí sọ fún mi pé bọ́ọ̀ tí ẹ̀ wọlé primary màá gba tíkẹ́ẹ̀tì yẹn lọ́wọ́ ẹ̀ màá fún Odùoyè mo ní ẹsẹ̀ mi dẹ̀ lọ bódùoyè lé
ó sọ fún pé kó múra o òní lọ senate ojú ẹ̀ ní Ogunwale tó ti win primary nǹkan ó ní kó gbàgbé níyàn lóhùn lè gbàgbé ẹ̀ o ọmọ ọlọ́mọ ti náwó pọ̀ ju áwù ìwà ọ̀dájú la fẹ́ wù yẹn òun ò fẹ́ o mo ní Dátòdó Oyè ló ti wá wọlé primary nsìn lọ́sùn kí mo wá ìtorí pé yìí wà ní villa kí wọ́n á gbà mọ́ lọ́wọ́ mo ní mi ní láìkẹ́ mo ní that's not my own idea about life mo nítorí ìdí èyí ẹjọ́ dùn òye o máa lọ máa jókòó lé mo rò pọ́ ń gbọ́ mi dáadáa àgbọ́yé. ibi mo dọ̀bálẹ̀ sí báyìí bàbá kan dá mi kọjá ni kò dá mi lóhùn nígbà ọ̀rọ̀ sì wá jẹ tó rodò bàbá wa ní òkè ó yẹ kó o sì ràn Kọ́lá lọ́wọ́ ó wá pe Omila ní pé kó mú mi lọ sọ́dọ̀ Oyinlọ́lá kájọ sọ̀rọ̀ bóyá ó lè fún mi bí subeb lọ́sùn o tàbí kíní kankan sáà máa rí nǹkan kan ṣe èmi àti Omila ní lọ sí government house lẹ́ẹ̀márùn-ún Oyinlọ́lá ò yọjú sí a. lọ́dún 2007. bẹ́ẹ̀ ni Oyinlọ́lá ò yọjú sí wa many a times wọ́n á ní ó sọ pé òun sùn ngbò dẹ̀ karùn-ún ni mo sọ fún Omila ní pé ẹ jẹ́ ká fọ̀rọ̀ ilẹ̀ pé ebi ò lè pa wá náà òun lágbára lọ́wọ́ Ọlọ́run Omila ní bá dúpẹ́ lọ́wọ́ mi bá a ṣe close nìyẹn tí mi rò pé mo tún tì Omila ní látọdún náà gbàtó náà wá ní òun fẹ́ lọ senate nígbà tó ṣe gómìnà tán mo á ní ẹ̀wà o ń wọ̀ náà ń wò èmi náà lábájọ ṣe primary ó nà mí primary èmi náà bá lọ má kọ́ọ̀dù wọlé lábá bẹ̀rẹ̀ campaign lẹ́nu kan àti Kọ́lá Ògúnwálé àti Oyinlọ́lá àjọlù Senate City ìbò yẹn kù 30 days táàdì lèmi má kọ́ọ̀dù dọ́sùn àtìgbà náà ló ti kà mí kún ọ̀tá èmi ò sì rò pé mi kà kún ọ̀tá òṣèlú lájọṣe ọ̀gbà fún mi èmi náà ò sì gbà fún ọ mi rò pé jà wà ń bẹ̀ bó sì yá wọn ní Gani ò ní ṣalága pátì mo sì ní Gani ó sì Gani sì ṣe ó sì lóhun Gani sì ṣe tán Gani ló ń suspend ẹ̀ òun àtàwọn kan Gani Ọláolúwa ọkùnrin gidigidi ó kàn suspend náà tá àti ẹ̀ lérò kó lè suspend fàfàfàfà àti ìṣe tó kì mí bẹ̀ mo dúpọ̀ ara mi lè mú obìnrin ṣe rí ti àárín mi àti ọmọọba sínú. lákòókò fàǹfà á lọ sẹ́nẹ̀tì àwọn kan gbé ìròyìn kan pa yín gbà wípé abuké kan sọ nù Iragbiji Jùmọ̀kọ́ lè ṣoògùn nǹkan bó lọ̀rọ̀ ń rí gbà náà lọ́hùn. mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ orí mi o ẹ bá ń dúpẹ́ òṣèlú tó jinlẹ̀ ní ọ̀rọ̀ tó lọ́dà wọn torí lẹ́yìn rẹ̀ ni wá bí Oyinlọ́lá kò sì lè dá mi lóhùn mo ní kílódé sọ pé mo pa Abuké nígbà ọ̀rọ̀ ẹ kèmí ẹnìkan tí gbogbo ọ̀rọ̀ ti jẹ́ tó ti rodò tá a tún fẹ́ máa sọ̀rẹ́ mo ní kíní kan sì wà lódò òkun tèmi o kílódé fi ní mo pa Abuké òkè báyìí ló wò jọ náà orí tó gbé ilẹ̀ báyìí kò sọ̀rọ̀ tí mo fi kó ilẹ̀ ọ̀rọ̀ Abuké ó bá mi lẹ́jà fún Èkó mo wà ní mo kàn ń gbọ́ pé wọ́n ní Abuké sọnù pé àwọn sì rí òkú rẹ̀ ní ilé Kọ́lá Ògúnwálé ilé táwọn ìmú ti fi rẹ́ǹtì fún káńsù ó ti fẹ́ tọdún méjì ìgbà náà bí Bọ́lá alága káńsù tágírímẹ́ǹtì sì wà láàrin èmi àti káńsù náà bá nílé mi ni
gẹ́gẹ́ bí ìṣe tèmi tán bá dẹ̀ ti allege mi ní tí mo mọ̀ pé mi ò lọ́wọ́ ń bẹ̀, mo kàn dìde láti Èkó ni mo bá wá bá the then commissioner of police Maronike lórúkọ wọn. Èmi rèé o, mo gbọ́kànlẹ̀ ní mo pa abuké. Mo mọ̀ sí òun ló bá pe deputy ẹ̀ ní SIB ọmọlúwàbí, gbogbo ibi tó ọmọ bá wà Ọlọ́run ó fi rọrùn kẹ́ ní a bá gbé mi lọ SIB, wọ́n bá tì mí ẹ̀yìn káńtà, mò ń wò ó. Ọmọkùnrin kan wà ń bẹ̀, ó ti ṣaláìsí ń sẹ́yìn, mo gbàgbé ọkọ ẹ̀, onímọ̀ abọ́yìn lọ láti gbogbo dirty work tó bá fẹ́ tìyàn sí ẹ̀wọ̀n láì jẹ́ pé adájọ́ kankan yóò lẹ́nu ń bẹ̀ in that tó bá ti gbé ẹ̀ lọ sí magistrate court, ìyẹn á kàn fún yàn ní adjournment fún bí oṣù 6, á ní kó mọ̀ rèé sí ẹ bóyá nífẹ̀ẹ́ tàbí ní Iléṣà, bóyá òun ti kú ń sìn. Now ó wá dijọ́ yẹn mò ń kẹ́fì pé wọ́n fẹ́ gbé mi lọ court, so Oyinlọlá mì ní ẹ̀ tó báyìí, ok. Èmi náà bá gbé gbèsè kan lálẹ́ ẹjọ́ yẹn, pírí tí wọ́n gbọ́ pé mo gbé gbèsè yẹn, wọ́n bá rán èèyàn wá sí police station pé kí wọ́n á kidnap mi kúrò ńbẹ̀. Abẹ́ step ni mo sá sí, wọ́n ransack gbogbo ọ́fíìsì yẹn, wọ́n rí mi. I was under the staircase níbi tán kó empty bottles sí minerals nkankan, mo wà ní empty bottles yẹn jókòó. Ọlọ́run sì sọ pé kíkọ́ wú mi títí tí wọ́n fi lọ ọjọ́ náà, ìtọ̀ ò sì gbọ̀n mí. Ó dára ọjọ́ kejì bá a ṣe rí ikọ̀ látàbújá nù látọ̀dọ̀ IG wípé àti accuse àti case file kan máa rù wá bọ̀ ní Àbújá. Maronike ló wá ṣe tó burú jù ìjọ náà, ká sọ pé bí wọ́n ṣe dé tó gbé fáìlì lé lọ́wọ́ pé signal lé lọ́wọ́ pé wọ́n ní káwọn máa kó àbọ̀, ká sọ pé bẹ́ẹ̀ ló ṣe gbà ní ǹbá sì d'Àbújá. Maronike wá dọ́ọ̀jì kúrò ní ọ́fíìsì àmọ́bi tó lọ, ó wá lò 5 hours àwọn ẹ̀rẹ́ dúró, torí tí ò bá sign fáìlì yẹn wọn lè gbé lọ. So by the time tó dé, tá a believe wípé ẹ̀ tó lọ bá, ó sọ wípé kò sí ní tá a fẹ́ ṣe náà, padà sọ́fíìsì ẹ̀ kó lọ sign fún wọn. Ṣùgbọ́n àtẹ́pá ìjìrò àmẹ́ tó lọ bá o, ṣùgbọ́n a mọ̀ pé ẹnìkan ló lọ bá ní government house. So gbà tí ó dé tó sign file tí a fẹ́ máa padà sínú transport tó gbá wọn yẹn wá, lẹ́nìkan gún ọ̀kadà dé, bó ṣe wọnú ọ́fíìsì báyìí tí a sọ fún pé accuse àti fáìlì ni a ń gbé lọ, ló bá tún sá jáde, ló bá ní ẹdúró ìwé tó ń lọ gbà yí ara kéèsì yẹn ni ó yẹ gbọdọ̀ wà nù kéèsì fáìlì yẹn. Gbà tí ó gbé lọ́wọ́ ọlọ́pàá tó wá látàbújá lọ́wọ́, ó bá di forensic report lórí ike tí wọ́n gbé lọ sí ààfin Iragbiji, pé ike ẹni tí Jùmọ̀kẹ́ pa òní, ike bá wá di male kidney, abuké tán láwọn wá sì ṣe female, ike tó gbé dání is a male kidney belonging to a male. So láwọn yẹn bá ní kí wọ́n ní sùúrù tó rẹ́ helicopter náà gbé wá,
wọ́n bá pe ọ̀gá wọn l'Àbújá pé báyìí happen o, àwọn ti fẹ́ máa bọ̀ kí rìpọ́ọ̀tù tó dé láti forensic laboratory pé the supposed hunch is a male kidney. Ọ̀gá ẹ̀ bá fìbínú sọ̀rọ̀ pé wọ́n gbogbo ìranù tó fẹ́ máa ṣe òṣèlú ní gbogbo eléyìí náà pé ká release máa yẹn on self recognition. Wọ́n bá gbé bail bond fún mi lórí búùtù helicopter. Wọ́n bá sáyìn, wọ́n bá ní máa lọ́lẹ̀. Lẹ́yìn ìgbà náà mo wá pe Gani Adams pé ọmọ tó wí yìí mo fẹ́ rí tán ni mo pa ẹ̀. Tó máa rí téèyàn bá kú tí ẹ rókú ẹ̀ á mọ̀ pé lóòótọ́ òkú ẹ̀ tá a pa ní àrókù. Ike la rí tí ẹ ní kéni, ike wá di mékìdì. Mo mọ̀ pọ́mọ yẹn wà láàyè, mo fẹ́ rí Gani. We must look for this abuké and we must find her. So Gani bá pe meeting the whole 36 states, gbogbo àwọn OPC coordinators. Ó mọ bí mo ṣe jẹ́ pẹ̀lú OPC náà, ó understand ẹ̀ dáadáa. I was the only financier for that group then. Ló bá kò ẹjọ́ ló bá ní àwọn abuké báyìí a sì gbọ́dọ̀ rí. Àwọn yẹn padà dé state wọ́n lọ pé local government coordinators. Àwọn yẹn padà dé local government wọ́n lọ pé zonal coordinators. Bàtàwọn yẹn délé wọ́n lọ pé village coordinators. Gbogbo ẹ̀ wá dé grassroots. Nígbà tí ìdíjọ́ kẹta wọ́n rí abuké ní Ọ̀rẹ́. Nígbà wọ́n rí abuké lọ́rẹ̀, àwọn èèyàn wá bá yan obìnrin kan pé kó lọ yan máà tó nílé yẹn lọ́rẹ̀. Wọ́n fẹ́ confirm pé sí abuké yẹn ni. Ìyẹn bá yan onílé lọ́rẹ̀. Ó tó bí ọ̀sẹ̀ méjì ló bá wọ́n ṣe tọ́nú yàrá, ó jáde ló ra abuké ló wá ní ṣé wò ní padà Iragbiji ni àbí kí ló ń ṣe ń bì? Onílé bá ní tọ́wọ́ Jùmọ̀kọ́ bá tẹ̀ yóò ègún sẹ́ni. Ṣé pé confirmation ti dé bẹ́ẹ̀? La bá lọ report fọlọ́pàá ní ẹ bá round girl yẹn up, wọ́n bá gbé. Gbígbé tí wọ́n gbé statement wọ́n kọ́kọ́ lọ́rẹ̀ wọ́n àjẹ́ àrídọ́là. Wọ́n bá gbé ó d'Àbújá. Wọ́n dẹ̀ pè mí, mo lọ́wọ́ mo ní so abuké ìlẹ́ Wọlé abuké. Wọ́n ní èmi ọmọ yẹn ọmọ ìtọ́ ló pa ọ́ sẹ́yìn ní Jùmọ̀kọ́. Mo ní èmi ó fọ́ nìṣá. By the time tó máa gbé abuké wá Iragbiji, gbogbo òlú bá túká. Ibi tí kéèsì yẹn jẹrà sí nìyẹn. Ẹ ṣeun, àìpẹ́ yìí tábà gbàgbé ẹ ti gbìyànjú àti jẹ gómìnà bíi èmejì láìpẹ́ yìí lápọ̀lọ́ 2018 àtọ́dún 2014 bí n bá rántí dáadáa. Kí ló ṣẹlẹ̀ láwọn ẹ̀gbọ́n àti pé kí ló dé tí mọ̀ òun fi padà jọ? Sọrí n tó ṣe mí lórí ọ̀rọ̀ gómìnà kì í ṣe ẹ̀bi àwọn ọ̀rẹ́ mi kankan tàbáwọn alábàájọṣe mi tàjọ ń ṣòṣèlú, kì í ṣẹ̀bi ẹnì kankan. Ìjàngbọ̀n tí mo ní láti ibi tán ti bí mi. Mi ò sì ní fẹ́ sọ jù bá lọ. Ipa wo lẹ̀ ń kó ní òṣèlú lọ́wọ́lọ́wọ́ báyìí àti pé tẹ́ bá wò pínlẹ̀ Ọ̀ṣun láti bí ọdún bíi mẹ́rìndínlógún báyìí, iṣẹ́ lè sọ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ń tẹ̀ wájú nípa ọ̀nà ibi tó yá mọ́ àtọ̀rọ̀? Àbúrò mi sọ́rí tí mo bá sọ tí mo fẹ́ sọ jáde, àwọn kan rò pé bóyá mò ń wáṣẹ́ lọ́dọ̀ Ọ̀dẹ́mọ́lá ni.
ẹ sọ̀rọ̀. tí Démọ́lá bá fún mi iṣẹ́ kò burú jù, mo ṣiṣẹ́ rẹ̀. Ṣùgbọ́n àwọn tí ó gbẹnu ń gbégbé àwọn náà mọ̀ ṣá o. Sọ́rí olóòótọ́ ẹyọ kan tí Ọ̀ṣun fẹ́ nínú ìsìn tọ́lọ́run ti ṣe fún wa, èyí pé ta fẹ́ ní tọ́lọ́run ti kọ̀ǹfàmù ẹ̀ fún wa ní Démọ́lá. Àwọn tó kù tí wọ́n rúùlù wa lẹ́yìn ìgbà tí Oyinlọ́lá lọ tán, wọ́n wá ṣòṣèlú fún wa. Torí tí mo bá sọ bí mo ṣe fẹ́ kọ́kọ́ put ẹ̀, ó lè wà actionable. Ọ̀ṣun ò ṣe bẹ́ẹ̀ lọ́kì, ṣùgbọ́n mo gbàgbọ́ pé irọ́ tá a máa pa fúnra wa nínú ẹgbẹ́ PDP ni Ọlọ́run fìyà rẹ̀ jẹ wá títí tọ́lọ̀ fi wá ní òkè. Ìyá yín mo fẹ́ kó dópin o, mo fún yín ní Démọ́lá. Ìbádùn mọ́ mi ká sọ pé Démọ́lá ti lo ọdún 8 rẹ̀ tán kẹ́ tó bí mi nírú question yìí. Bá lè expatiate seriously lórí bí mi ṣe mọ His Excellency Démọ́lá Adélékè láyé ìgbà tí èmi ti ń sọpọ́ọ̀tì Isiaka Adélékè tó jẹ́ bíi bàbá fún. Ṣùgbọ́n is the one there now. Bí mo bá bẹ̀rẹ̀ sí expatiate, wọ́n á ní Jùmọ̀kọ́ òun wáṣẹ́. Táwọn èèyàn wá ó sọnù. Tó bá fún mi ní nǹkan mo lẹ́tọ̀ọ́ sí o, tí ò bá fún mi mi ò lè bá jà, ọmọ ló jẹ́ fún mi. Torí nínú ilé Isiaka mo mọ tí mo gbé ń bẹ̀. Ẹ̀kan so tó fẹ́ talù mí tó ní èmi ti wá sọ fún un pé mo withdraw nígbà àtàkọ́kọ́ tó ní Senator Ogunwale has withdrawn for me, inú bí mi. Ó sì fẹ́ jẹ́ ń sí ọ̀rọ̀ sọ nígbà náà sí ọ̀rẹ́ mi olóògbé Isiaka. Torí tó bá pé Démọ́lá bá wá bá mi lé pé bàbá mi step down, withdraw, yes màá gbà fún. Because nígbà mo ní mo fẹ́ lọ Senate nígbà náà tí wọ́n ránṣẹ́ sí mi látẹ̀dẹ̀ pé kí n filẹ̀ fún díẹ̀ Kọ́lá, mo jùlẹ̀ náà, mi ò sì béèrè èépìnì lọ́wọ́ fámìlì yẹn pé mo ti náwó tó 80 million ẹ wá fún mi padà. I went to Charity Hotel and announced wípé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ dìbò fún mi o, ẹ dì fún díẹ̀ Kọ́lá. Nígbà mo gbọ́ mẹ́sẹ̀jì Uncle Deji. So tí Démọ́lá bá wá bá mi nígbà náà pé I need this thing, ẹ filẹ̀ fún mi, màá wo tí àgbà pé bí mo ṣe jẹ́ sí màá jùlẹ̀ fún náà nìyà. Bẹ́ẹ̀ kò bá mi sọ̀rọ̀, ó kàn sáré lọ sórí press ló ní Ogunwale ti withdraw, iná bí mi díẹ̀ nígbà náà. Mi ìdẹ̀lẹ̀ sọ pé torí pé ó ti di gómìnà ní ìsìn kí mọ́ wàá sọ bí tí inú ti bí mi. Tán bá kàyẹ kẹsẹ̀ tán ní torí pé a sọ̀rọ̀ ńgbà náà a lè rọ́nà lọ, be it, no problem. Nígbà tán ní kí n jùlẹ̀ fún díẹ̀ Kọ́lá, mo jùlẹ̀ o, ní ìbéèrè kọ́bọ̀. So bí àárín ẹ̀ ṣe rí nìyẹn. Ẹ ṣeun bàbá.